Ẹ kú dédé àsìkò gbogbo tẹ́ tí ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí á gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn, àdúpẹ́ agbẹ́yìnga fún àánú àtọ́jú rere tí a rí gbà ọ́, tí a fi wà láyé wà láàyè tí ó dára, àtúrí ọjọ́rú mìíràn nínú oṣù ìkẹsàn-án. Ire ayọ̀, ìbùkún, ìtẹ̀síwájú, ìgbéga, àlùyọ yóò rú wá fún wa lẹ́nìí ní orúkọ Jésù. Ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́nìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́rú ọjọ́ 17 oṣù ìkẹsàn-án. Àkòrí tí a ó gbéyàwó lẹ́nìí sọ wípé Ọlọ́run lè ṣe ọ́ ní ọ̀nà àbáyọ. Ọlọ́run lè ṣe ọ́ ní ọ̀nà àbáyọ. A mú àkọ́sórí wa nínú ìwé Àìsáyà orí 60 ẹsẹ̀ ìkíní. Àìsáyà orí 60 ẹsẹ̀ ìkíní. Dídé tan ìmọ́lẹ̀ nítorí ìmọ́lẹ̀ rẹ dé, ògo Olúwa sì yọ lára rẹ. Ìgbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé àwọn ọba kìíní orí 17 ẹsẹ̀ 17 títí dé ẹsẹ̀ 24. Ìwé àwọn ọba kìíní orí 17 ẹsẹ̀ 23 títí dé ẹsẹ̀ 17 títí dé ẹsẹ̀ 24. Ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ni ọmọbìnrin náà, ìyá ilé náà ṣe àìsàn. Àìsàn rẹ̀ náà sì le tó bẹ́ẹ̀ tí kò sí ẹ̀mí nínú rẹ̀. Ó sì wí fún Èlíjà pé, kí ni ó ṣe sí mi o, ìwọ ènìyàn Ọlọ́run? Ìwọ a tọ̀ mí wá láti mú ẹ̀ṣẹ̀ mi wá sí ìrántí ni, láti pa mí ní ọmọ. Òun sì wí fún un pé, gbé ọmọ rẹ wá fún mi. Èlíjà sì yọ ọ́ jáde ní àyà rẹ̀, ó sì gbé e lọ sí iyàrá òkè ilé níbi tí òun ń gbé. Ó sì tẹ́ ẹ sí orí àkéte tirẹ̀. Ó sì ké pe Olúwa. Ó wí pé, Olúwa Ọlọ́run mi, ìwọ a mú ibi wá bá opó náà pẹ̀lú lọ́dọ̀ ẹni tí èmi ń ṣe àtìpó ní pípa ọmọ rẹ̀. Òun sì na ọwọ́ rẹ̀ lórí ọmọdé náà ní ẹ̀rẹ̀mẹ́ta. Ó sì ké pe Olúwa. Ó wí pé, Olúwa Ọlọ́run mi, èmi bẹ̀ ọ́, jẹ́ kí èémí ọmọdé yìí kí ó tún padà sí inú rẹ̀. Olúwa sì gbọ́ ohùn Èlíjà. Èémí ọmọdé náà sì padà wá sí inú rẹ̀. Ó sì sọjí. Èlíjà sì mú ọmọdé náà, ó sì mú sọ̀kalẹ̀ láti iyàrá òkè wá sí inú ilé rẹ̀. Ó sì wí fún ìyá rẹ̀, ó sì fi lé ìyá rẹ̀ lọ́wọ́. Èlíjà wí pé, wò ó, ọmọ rẹ̀ yè. Obìnrin náà sì wí fún Èlíjà pé, nísinsìnyí nípa èyí ni èmi mọ̀ pé ènìyàn Ọlọ́run ni ìwọ ṣe, àti pé ọ̀rọ̀ Olúwa ní ẹnu rẹ̀ ṣe òtítọ́. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú. Lójoojúmọ́ àwọn ènìyàn ń rí ìṣòro tó wù wọ́n pé kí àwọn ènìyàn lè ṣe nǹkan nípa rẹ̀. Ká ní pé Ọlọ́run bá lè lò ọ́ láti mú ọ̀nà àbáyọ wá sí gbogbo ìṣòro tó ń kọjá, tàbí tí ó ṣe ọ́ ní ọ̀nà àbáyọ láti wá àwọn ìṣòro tó ń jà ràìnràìn nínú ìdílé rẹ. Tí ohun búburú kan bá ṣẹlẹ̀ ní àdúgbò rẹ, ǹjẹ́ o lè sọ gbólóhùn àdúrà kékeré tí yóò mú kí àyípadà kí ó wá, débi pé àwọn ènìyàn tí ó wà nínú ìbìnújẹ́ yóò bẹ̀rẹ̀ sí ní yọ̀ bí? Nígbà tí opó kan nínú àwọn ọmọ wòlíì wá bá Èlíṣà nítorí ìṣòro gbèsè, kò padà lọ sílé bákan náà o. Èlíṣà la ojú rẹ̀ láti rí i pé ọ̀nà àbáyọ tí ó nílò gidigidi ó wà nínú ilé rẹ̀. Ó fi àṣírí àti bọ́ nínú gbèsè ńlá àti láti gbé ìgbé ayé láì gbẹ́kẹ̀lé ẹnì kankan nínú ètò ìṣúná. Ó fi wọ́n. Ìwé ọba kejì orí 4 ẹsẹ̀ 1 dé 7. Ní ìgbà mìíràn, jíjẹ́ ọ̀nà àbáyọ sí ìṣòro ẹlòmíràn kì í ṣe nípa fífún wọn ní owó nìkan o, ṣùgbọ́n nípa ṣíṣí ojú wọn láti rí ohun tí wọn kò fiyèsí tẹ́lẹ̀tẹ́lẹ̀, rírọ̀ wọ́n àti ríró wọn lágbára pẹ̀lú ìmọ̀ àti ìfitónilétí tó yẹ láti gbé ìgbé ayé bíbọ́ nínú àjàgà. Jésù ń sọ, ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Ìwé Jòhánù
orí ìkẹjọ ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n. Jésù ni ọ̀nà òtítọ́ àti ìyè. Ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹfà. Torí náà ọ̀nà tó jà jù láti ran àwọn ènìyàn lọ́wọ́ pẹ̀lú ìṣòro ni kí o fi wọ́n mọ Jésù. Nínú Bíbélì kíkà tòní, nígbà tí ọmọ opó náà kú, kò lọ bá ọba fún ìrànlọ́wọ́. Dípò èyí, ó lọ bá Èlíjà. Ọlọ́run sì lò ó láti jí òkú ọmọ rẹ̀ dìde. Tí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ní agbègbè rẹ, ǹjẹ́ o ní irú ìkápá bẹ́ẹ̀ fún Ọlọ́run láti ṣe ọ́ ní ọ̀nà àbáyọ àti láti ṣe ọ̀nà àbáyọ nípasẹ̀ rẹ? O lè sọ pé, èmi kì í ṣe Èlíjà, èmi kì í ṣe wòlíì. Ẹ̀wẹ̀, kò sí àkọsílẹ̀ nínú ìwé mímọ́ pé kìkì àwọn ìránṣẹ́ Ọlọ́run ni a fi òróró yàn láti lè ṣe iṣẹ́ ìyanu. Ìwé Máàkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógún títí dé ẹsẹ̀ ìkejìdínlógún wípé àmì wọ̀nyí yóò máa bá àwọn tí ó gbàgbọ́ lọ. Ní orúkọ mi ni wọn yóò máa lé àwọn ẹ̀mí èṣù jáde. Wọn ò sì máa fi èdè tuntun sọ̀rọ̀. Wọn ò sì gbé ejò lọ́wọ́ wọn. Bí wọ́n bá sì mu ohunkóhun tó ní oró, kì yóò pa wọ́n lára rárá o. Àwọn yóò gbé ọwọ́ wọn lé àwọn olókùnrùn, ara wọn yóò sì dá. Jésù ní ọ̀nà àbáyọ tó ga jùlọ sí gbogbo ìṣòro. Ó sì ti fi fún àwọn tó gbàgbọ́ nínú rẹ̀ ní àṣẹ láti ṣe àwọn iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ní orúkọ rẹ̀. Láti ṣe èyí ẹ̀wẹ̀, o gbọ́dọ̀ ṣe àmúlò ẹ̀mí rẹ̀ ju ara rẹ lọ. Olùfẹ́, ǹjẹ́ irúfẹ́ onígbàgbọ́ o gbọ́dọ̀ jẹ́ irúfẹ́ onígbàgbọ́ tó ń ka Bíbélì tó sì ń gbàdúrà déédéé. Nígbà tí o bá jẹ́ irú ẹni bẹ́ẹ̀, nígbà náà ni Ọlọ́run yóò ṣe ọ́ ní ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro ọ̀pọ̀ àwọn ènìyàn tí ó yí ọ ká. Kókó ọ̀rọ̀: nígbà tí o bá ní àjọṣepọ̀ pẹ̀lú Jésù, ọ̀nà àbáyọ tó ga jù yóò ṣe ọ́ ní ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro tó yí ọ ká. Ìjà sọ pé bàbá mi, Olúwa ṣe mí ní ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro tí ó yí mi ká. Fún mi ní oore ọ̀fẹ́ láti lè jẹ́ ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro àwọn ènìyàn tí wọ́n wà ní ìkáwọ́ mi tí wọ́n yí mi ká. Ọlọ́run yóò sì ṣe wá bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayápọ̀ ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.